I don't want to be your friend. I want to be your lover. Me ni Juwon, you can't leave me. You can't leave me. Ọ̀rọ̀ yìí máa dogun, ó máa dọdẹ, ó máa di wàhálà, ó máa dìjà. Tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn, ó máa di wàhálà, ó máa dìjà gidi gan ni. You can't, please. You can't go away. You can't leave me. You can't leave me and I can't leave you. I can't. Me mo nǹkan tó fẹ́ ṣe sí o. Mi ò sọ pé mo fẹ́ di second wife, but just leave everything the way it is. Bí gbogbo ẹ ṣe wà yìí bá ṣe rọra manage ara wa lọ. We can continue like that. I'm in love with you now. How do you expect me to move on just like that? Kí ni nǹkan tó fẹ́ kí n ṣe? Ìwọ náà dẹ̀ fọ̀rọ̀ ṣú ara ẹ̀ wò. Why tell ọkùnrin ṣe máa wà at least báyìí? Ẹ máa make obìnrin fall in love pẹ̀lú yín tán. Ẹ máa sọ wípé nǹkan kan ṣẹlẹ̀. Why did you make me fall in love with you? Easy. Why did you make me fall in love with you? Mi ò bá ìyàwó ilé mi ò bá fẹ́ anything. Mi ò sọ pé mo fẹ́ di ìyàwó ilé. Just let me be here. Let me be like this. I'm okay. I'm fine like this. It's okay. Love. It's okay. All I'm saying is, love is not enough. There's more to life. Please just get over me. I can't get over you. Please. I cannot get over you. Bẹ̀rẹ̀ ìfẹ́ òtítọ́. Ó máa ń dùn. Ó máa ń wuyì. Ó máa ń mọ́kàn ẹni balẹ̀. Àló ń jẹ́ yẹ̀yẹ́ lábẹ́. Tó bá ń gbọ́ yẹ̀yẹ́ lábẹ́, ó tutù ó dùjọ ìwọ̀n ni, èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Àṣé wọ́n gbá ẹ síwájú, gbá ẹ sẹ́yìn ni, onínàbì ni ẹ. Àti ìjọ ní àdéhùn. Àdéhùn kí ni? Ẹgbẹ̀rún lọ́nà 50 náírà ni ẹ sọ pé máa fún mi. Ọmọ ọdún mélòó ni ẹ? Ọmọ ọgbọ̀n ọdún. Láàárín àná sóní, irú ẹ̀ mẹ́rin dẹ̀ ti já. Rárá 3. Ìfẹ́ tó ní sí yín gọ̀gọ̀gọ̀gọ̀ ló jẹ́ kó máa parọ́. Nígbà tí wọ́n bá ti di aya aṣẹ́wẹ̀ tó ń gbẹgbẹ̀rún lọ́nà 50, kí ló dé ṣàpùjá la wà ní? Ọlọ́run ò fẹ́ irọ́. Ṣùgbọ́n àwọn ọmọ aráyé wọn ò fẹ́ òdodo. Kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ tí ò kì í sọ. Gbogbo nǹkan tó kù láti jẹ́ kí n mọ̀ nípa ìgbésí ayé ẹ̀ ló tó ti sọ fún mi. Kí ló dé? Ṣé rí èmi máa ń ní ìṣòro ni ìṣòro pé kí ni mo máa ń jarun pa ohun tó bá fi mú ẹsùn lórí ibùsùn mi tèmi náà sùn tiẹ̀ gbogbo ibi tọ́wọ́ ẹ̀ bá jarun pa lù ìrọ̀rùn ni. Ìyàwó tuntun ọmọ ẹ̀. Kò sí. Ọ̀bọ̀ ẹ̀. Fine boy. Mr. Commissioner. Níbo lẹ ti ń bọ̀ tẹ̀ ní dìbò. Ẹ fẹ́ kọ́ mọ̀ pé ẹ̀yin ni àwọn tó yẹ kó máa ṣọ́ yín dà. Ó dà bẹ́ẹ̀ kọ́ má bàa mọ̀ pé ẹ̀yin ni àwa dà yín mọ̀. Níbo lẹ ti ń bọ̀ báyìí? Mò ń bọ̀ láti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ibẹ̀ ni mo ti bọ̀. Ok. A dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń bọ̀ láti bẹ̀rẹ̀ báyìí sí. Owó gidi gan-an náà ti kó fún yín. Tó bá tún ṣe bẹ́ẹ̀ máa yá ni. Níbo ni owó ọ̀hún wà? Lè sọ̀rọ̀ ni. Má sọ̀rọ̀. Ẹ ṣe sà. Ṣé rí owó tí wọ́n gbé fún mi? Wọ́n ní kí n fi tún ilé ẹ̀kọ́
tàwọn ọmọ mẹ̀kúnnù àwọn ọmọ tálíkà wọn ní kí n fi túnṣe káyé lè dẹrùn fáwọn ọmọ mẹ̀kúnnù ni. ẹ̀yin ọmọ mẹ̀kúnnù wọn ní kẹ́ fi túnṣe ni ṣùgbọ́n èmi àti yín àjọmọ̀ pé ẹ fi tún nǹkan kan ṣe ẹ fẹ́ lọ gbé pamọ́ ni nǹkan tẹ́ ẹ ṣe jẹ́ kí àwọn ọlọ́pàá tó yẹ kán tẹ̀lé yín náà nìyẹn. owó ọ̀hún dà ibo ló wà. ó wà mí ẹ̀ parọ́ ní. ó wà lẹ́yìn mọ́tò. ó wà mẹ́ ọ̀yà ká lọ mẹ́. ẹ bá bínú mo gbàgbé. ṣòwò wà mẹ́ ọ̀yà ọ̀yà. Èní ní ọjọ́ kẹta olùfẹ̀hónúhàn àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ sì ni àwọn olùfẹ̀hónúhàn wọ̀nyí wọn kò rí aṣojú ìjọba kankan láti fi èròǹgbà ọkọ̀ wọn fún. Ẹ jẹ́ ká wo àkọlé ìfẹ̀hónúhàn àwọn ọ̀dọ́ wọ̀nyí. Ìkan ní a kò fẹ́ àìṣòtítọ́ àti àìṣòdodo mọ́ lórílẹ̀‐èdè yìí. Ìkejì ní àwa ọ̀dọ́ ń fẹ́ iṣẹ́. Ọmọ ní gómìnà gbọ́dọ̀ fi ipò sílẹ̀ kẹ́ à ń fẹ́ ètò ìlera àti ìwòsàn tó péye lórílẹ̀‐èdè wa. À ń fẹ́ ìwòsàn tó péye bẹ́ẹ̀ sì lọ́tútù sọ. Ọmọ ní gómìnà gbọ́dọ̀ tún fipò sílẹ̀ lẹ́ẹ̀kan sí i. A kò fẹ́ àjẹbánu àfọwọ́rá ìjẹkújẹ àti àìṣòtítọ́ àti ṣíṣe ọrọ̀ ajé ìlú báṣubàṣu mọ́. ẹ ṣe àmì mẹ́ta tó sán bí ọ̀rá. ẹ ṣe gan-an ọlọ́run tó ti náà ṣe. ká tó parí ẹ̀sìn òní mo fẹ́ fi yé yín wípé inú mi dùn púpọ̀ gan-an sí ìfẹ́ ọ̀nùwọ̀n tí ó lọ láàrin ìgboro. Ìyẹn fi hàn wá wípé àwọn ọ̀dọ́ wa wọ́n bọ̀ wọn kíni wọ́n mọ ẹ̀tọ́ wọn. Wọn ò sì fẹ́ kí wọ́n ṣe kíni kí wọ́n kó wọn máa yé. Abẹ́ẹ̀kọ́? Ṣùgbọ́n báwo ni ò bá ti dára tó tí wọ́n bá lè ṣerú àmúlò òye báyìí láti fi gbógun ti ìfẹ́kúfẹ́ ọkàn àìlèkóra ẹni níjànú tó lọ káàkiri láàrin àwọn èwe wa. Mi ò ní sọjú báyìí náà lọ ọ̀ká tó palẹ̀ ìsìn onímọ̀ màá fẹ́ ká kọrin tó dùn kan tó jẹ mí lọ́kàn mo dàgbọ́n pẹ́yìn náà mọ̀ ó yẹ dìde. Bí iná bá ń jó èmi ò tẹ̀lé Jésù, bójò bá ń rọ̀ èmi ò tẹ̀lé Jésù. Bí iná bá ń jó bójò rọ̀ wọ́n ò tẹ̀lé, dúró dè mí Jésù kí lè tẹ̀lé àdópin. Ẹ kí hallelujah. Ayọ̀rọ̀ ológo àlàáfíà fún mi. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi lẹ́ni o. Inú mi dùn fọ́jọ́ èní púpọ̀. Kódà tí n bá sọ fún yín pé èní ni ọjọ́ tí inú mi dùn jùlọ láyé. Ẹ máa gbọ́ sẹ́nétọ̀, ilé ìyẹn gbọ́dọ̀ má dùn.
ẹ dá mọ̀ wọ́n lẹ́ ọmọ fi gan. dábàá ní tanra wa jẹ ẹ mọ̀ wípé ń gbé yẹn kọ owó fún ìjọba tíjọba bọ̀wọ́ lù tí wọ́n sì fowó náà fa pé nǹkan tó báyìí tẹ́yìn bá irú nǹkan báyìí tínú rẹ̀ ọ̀bá tó bọ́ńtọ̀ ń jẹ ṣúgà nínú rẹ̀ ò lè dùn. láéláé. àmọ́ ẹ wá gbọ́ ṣé mọ̀ pé tílé bá ń jó tó lè ń jà ìjọba kan lẹ́yìn náà sọ ṣé mọ̀ pé tẹ́yìn bá rówó tán tó ń bá lóun gbádùn ayé kíní kan bẹ déèyàn bẹ kún -1 lọ jẹ́ o. ìyá ajẹ́ káwọn nǹkan náà. sẹ́nitọ̀ ọmọ ẹni tó máa ń ṣètò fún àwọn ọmọbìnrin tó máa ń ṣètò fún àwọn àmọ́ gbọ́ o tọ́wọ́ bá kó wá lọ́tẹ̀ ìyìn ṣe 2 sọ̀mù 4 sọ̀mù lèmi fẹ́ ṣe o. ìbàdà ẹ jẹ́ ká mọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ obìnrin bá wo. kíni túmọ̀ yẹn. òṣèré. kíni túmọ̀ yẹn o ṣe máa ní ká wá ọ̀rọ̀ tí ò bá sí obìnrin nínú àgbo yìí orúkọ lè dùn ní. ó yẹ ìwọ ló yẹ kó yanjú gbogbo yẹn fún wa náà àwọn bèbí tá à ń sọ̀rọ̀ wọn yẹn ń kọ́. sẹ́nitọ̀ ó jẹ́ kìlọ̀ fáwọn ọ̀rẹ́ rẹ̀ yìí. ṣé wọ́n sọ mí di létí mẹ́sẹ̀ olè tọ̀ lórí àpáta ni. wo mi yẹn ní kó mọ̀ sọ ìwọ gangan ló lè sọ tó mọ ẹsẹ̀ olè tọ̀ lórí àpáta. ètò ìjọba ẹni wọ́n fi lọ ẹ̀ báwa wá. méjì ni màá fún ẹnì kankan ṣùgbọ́n ọ̀rọ̀ kìíní ló jẹ́ mi lógún o. wàá gbọ́ ǹdọ́ sọ ṣùgbọ́n mẹ́rin lèmi ọ̀fẹ́ ní sì fẹ́ under 15 under 14 mo fẹ́ ìfẹ́ under 20 tẹ̀ mọ́ kó wa. ẹ wá gbọ́ o ṣe mọ̀ pé ṣe ìjà máa ń sunkún àmọ́rí náà o tẹ́ ń bá ní kẹ́lẹ́pọ̀n ọmọ jẹpọ̀n ọmọ àsùnpá ní ọ̀kọ̀ọ̀kọ̀ yóò bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé èmi ń sojú ó tóbi ju ní gbogbo nkálukú yín sojú lọ. sọ ibi tó ń lọ. ẹbí mo wá ń lọ lélẹ̀ iṣẹ́ ìrówó ẹ̀jẹ̀ apẹ̀ méjì n ò pé pẹ̀lú láìlọ́nù kọjá pé 50-50 èmi máa di mọ́ 50 ẹ̀yin yòókù ẹ̀ pé 50 yòókù àbí. kíni tí mo yẹn. irú ìyẹn jẹ́ wo nìyẹn. farabalẹ̀ o promise pé o máa ṣe ilé ìwòsàn o ṣe nǹkan kan lórí ẹ̀ títí dòní pápá jùlọ èyí tá a pín last ìwọ yìí náà ló mú 50% láì fi ṣe nǹkan kan. ẹ wo ẹ má wulẹ̀ já ṣòpò ẹ má làgó jìnnà inú owó tá a sọ yìí ìdá àádọ́rin lèmi máa mú bẹ̀. gẹ́gẹ́ bí àbá tiẹ̀ náà. Yes, madam. Can I help you? Ṣé bá la ni tí bá kìkì níbọ̀ yìí lẹ́nu? Ta ló mú ìdá tó pọ̀ jù ní eléyìí tá a pín gbẹ̀yìn? Lágbájá ni. Lágbájá ni. ẹ lágbára ṣe pé tó bá jẹ́ yẹn ìwọ ló máa mú ìdá tó kéré jù lọ́tẹ̀ yìí. àṣẹ ti bù bẹ́ẹ̀. jókòó sí ìgbà. ẹ jókòó sí ìgbà wa yẹn. Yeah. Yes, sir. Yes, sir. Ah! Hey, yeah. Olúwa. Ah. 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 Yeah. Ah. Hey! Oh, you follow. Yeah. Ah.
bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá. Bàbá Olúwa Ọlọ́run ọba ògo a dúpẹ́ lọ́wọ́ rẹ lẹ́ni fún ààbò rẹ lórí wa lẹ́ni àti ní ojoojúmọ́. Bàbá a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìlera tó pé àti ọkàn tó sàn. Bàbá ẹ tẹ́wọ́ gba ọpẹ́ wa lórúkọ Jésù. Àmín. Bàbá àwa dúpẹ́ lọ́wọ́ rẹ àwa béèrè fún ojú rere rẹ nípa ti Rachael ọmọ wa tó ń lọ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò nípa ti iṣẹ́. Bàbá ẹ máa bá a bá lọ. Àmín. Bàbá ẹ máa bá a bá lọ. Àmín. Ẹ máa bá a bá lọ bàbá lórúkọ Jésù Kristi. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Rachael. Sir. Má gbàgbé láti wá fún ìpàdé àdúrà lónìí ní church. Tó bá kúrò ní ìdẹ̀tí lọ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ṣó ti gbọ́? Mo ti gbọ́ sir. Ó ṣe pàtàkì gan-an. Má gbàgbé o. Okay? All right. Rachael, ma, èmi àti Matthew à ń lọ sí ọ̀dọ̀ àbúrò bàbá yín. Ọ̀la ní ìsọmọlórúkọ ká lè mọ kí la lè bá wọn ṣe níbẹ̀. Màá fún ẹ lówó, wàá bá mi wẹ̀ràn rà, wàá ṣe ọbẹ̀ ata díẹ̀. Ìyẹn tó bá ti ìpàdé àdúrà dé ni o. Ká lè rí nǹkan dé bàtà bá dé. Mo ti gbọ́ ma. O ṣe ọmọ mi dáadáa. Matthew, ó yá wọlé lọ kó lọ múra. Mo ti gbọ́ ma. Ṣùgbọ́n ṣé àní pẹ́ púpọ̀ ń bẹ̀ mà? Wọ́n lé kọ́ lọ múra. Àní pẹ́ púpọ̀ kọ́ àní pẹ́ púpọ̀ ní. Wọ́n ní lórí bèrè pẹ́sàn. Ìmọ̀ ṣọmọdé sí. Rachael. Mi mọ̀ pé ti dé sà. Ẹ káàbọ̀ sà. Kí ló dé wá ṣẹlẹ̀? Wọ́n ní kó wá fún ìpàdé aládùúrà ní church. Ó wá kí ló ṣẹlẹ̀? Rachael. Sà. Tí wọ́n mọ̀ ń bá wí, dá mi lóhùn. Mo gbìyànjú àti wá, àmọ́ súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ló jẹ́ kí n pẹ́. Àwáwí ti ẹnìyàn o. Èmi pàṣẹ kí ìwọ wá sí church. Ò yọjú. Àbí? Àti wípé mo tún ní láti lọ sí ọjà. Lọ́lọ́, Rachael sọ fún mi. Ìgbà wo ló di pé ìwọ ló máa dábàá nínú ilé? Wàá sọ̀gbà tó fẹ́ wá sí church. Àtìgbà tó ní wá. Àbí? Kò rí bẹ́ẹ̀. Ó yé mi. Ó ti wá wú iyẹ̀. Àbí? Ó ti wú iyẹ̀. Torí pé kí ni o ti parí iléèwé gíga yunifásitì tàbí ẹ̀kọ́ o ti gbòye lá wá di pé kí èmi náà má lẹ́nu lé mọ́ kí n má lè pa ẹ̀ṣẹ̀ kẹ́ ẹ mú ṣẹṣẹ àbí. Kò sí wàhálà sórí. ẹ gbà mí ò yẹ tí mo máa padà ó dàbí ẹni pé òpin ọ̀nà rèé o ṣùgbọ́n àyànmọ́ mi ọwọ́ Ọlọ́run ló wà o.
Ẹ kúlé o Dájí. Ẹ kúlé sà. Ẹ kú àtàárọ̀. Káàbọ̀. Ẹ kúlé sà. Ẹ pẹ̀lẹ́. Ṣé ti jẹun? Rachael ńkọ́? Rachael ti wá bàjẹ́ pátápátá. Kí ló dé? Mo wọlé, mo pe Rachael. Ó ṣe ilé ṣe bí kéwọn kan tẹ̀ ń pè. Ó ṣe ló tẹ fọ́ọ̀nù mi tí pàpàpà bíi pé kò tiẹ̀ gbọ́n nǹkan tí mo ń sọ ló bá kán ní mọ́nú yàrá. Yàrá kẹ̀? Rachael ló sí bẹ́ẹ̀ yẹn ni. Kò sí nílé, ó ṣẹ̀ṣẹ̀ jáde láìpẹ́ náà, Ọlọ́run ló mọ tó gbà lọ o. Jáde lọ síbo? Níbo ló lọ? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Bẹ́ẹ̀ láàbí ni mo máa bá yín mà ní o ló bá tán, kò sí orúkọ tí kò pè mí, ló bẹ̀ sí wẹ́n síbi ìyàkà ìyọ̀kù ìyàkà oríṣi ọjọ́ gbàgbàgbà. Mo ní kò ń ṣẹ̀bi ẹ, ìwọ ni ìwọ ló bàjẹ́. Mi ò rò bó fi ẹgbà kọ́mọ yẹn dìrí. Rántí nǹkan tí Bíbélì wí pa bíbọmọ jẹ́ tá a bá fọwọ́ ìbáwí sẹ́yìn. Mo kàn ní kí kọ́lẹ́kọ̀ọ́jẹ́ ló bá bínú ló fárígá. Àtìgbà yẹn mi ò ti rí o. Àtìgbà yẹn ni mi ò ti rí o. Ló ṣàánú mi o. Irú kí lélẹ̀ báyìí? Ọmọ mi ò wúrú wa báyìí rí. Mi ò mọ bí tí mò ń lọ, mi ò sì mọ ìgbà tí mo máa padà. Ó dàbí ẹni pé òpin ọ̀nà rèé o, ṣùgbọ́n àyànmọ́ mi ọwọ́ Ọlọ́run ló wà o. Ẹ ló Jọkẹ́, ò tí rí náà. Ó ṣe. Mò ń lọ, mi ò mọ bí tí mò ń lọ, mi ò sì mọ ìgbà tí mo máa padà. Ó dàbí ẹni pé òpin àjò rẹ̀ o, ṣùgbọ́n àyànmọ́ mi ọwọ́ Ọlọ́run ló wà. Ó dàbí ẹni pé òpin àjò rẹ̀ o, ṣùgbọ́n àyànmọ́ mi ọwọ́ Ọlọ́run ló wà. Ó dàbí ẹni pé òpin àjò rèé o, ṣùgbọ́n àyànmọ́ mi ọwọ́ Ọlọ́run ló wà. Ó dàbí ẹni pé òpin àjò rèé o, ṣùgbọ́n àyànmọ́ mi ọwọ́ Ọlọ́run ló wà. Mi ò mọ bí tí mò ń lọ, mi ò sì mọ ìgbà tí mo máa padà. Ó dàbí ẹni pé òpin àjò rẹ̀ o, ṣùgbọ́n àyànmọ́ mi ọwọ́ Ọlọ́run ló wà. Ó dàbí ẹni pé òpin àjò rèé o, ṣùgbọ́n àyànmọ́ mi ọwọ́ Ọlọ́run.
dàbí ẹni pé òpin àjò rèé o. Ṣùgbọ́n àyànmọ́ mi ọwọ́ Ọlọ́run ló wà. Ó dàbí ẹni pé òpin àjò rèé o. Ṣùgbọ́n àyànmọ́ mi ọwọ́ Ọlọ́run ló wà. Ó ẹ ǹlẹ́ o, káàbọ̀. Kì í ṣèwọ ọmọ yìí ni mo rí lẹ́ẹ̀kan tó ń tà ń rìn káàkiri. Kí ló ṣe é? Láti bí ọdún 3 sẹ́yìn tí ìyá mi ti fẹ́rẹ̀ rẹ̀nà láti ṣe ni ọkọ ìyá mi yìí ti máa ń yọ mí lẹ́nu tó fẹ́ fi ipá bá mi lò pọ̀. A tún máa dúnkokò mọ́ mi. A ní tí n bá fi lè wí fún ìyá mi, òun ó dá gbogbo ẹrù ìyá mi síta. Nítorí ẹ̀ mo bá ṣẹnu mi nífẹ̀ẹ́rín kó má di pé ọ̀rọ̀ tèmi ló máa dá wàhálà sílẹ̀ láàrin wọn. Àdúrà tí mo wá ń gbà ni pé kí Ọlọ́run kó pèsè iṣẹ́ rere fún mi kí n fi kúrò nínú ilé wọn. Bí bàbá rẹ̀ kejì ni rẹ̀fẹ̀ ni alátiṣe ń jẹ́ kì í ṣe pé òun gan ló bí ẹ. Bẹ́ẹ̀ ni sà. Lánàá èmi nìkan ni mo wà nínú ilé nígbà tí wọ́n wálé. Ló bá kọlù mí, ló bá fipá bá mi lò pọ̀. Mo gbìyànjú, mo jà fitafita, àmọ́ apá mi ò ká. Wọ́n kú mo dẹ̀ dé ní àgbèrè tó wà nú ẹ. Wọ́n kò tó jẹ́ kí n náwó. Mo mọ̀ kó fẹ́ kí ṣe àṣemáṣe yìí ni kí n bá lè ṣe ọlọ́. Èmi tí mo kì í ṣe ọlọ́. Wọ́n kò tó jẹ́ kí n náwó. Èmi mọ̀ pẹ̀lú adájì mi náà. Ìwọ lọ́wọ́ ò ní dájì. Ìwọ lọ́wọ́ ò ní dáríjì. Ẹlẹ́bí àgbèrè. Kò mí sí wàhálà. Àdúrà máa fi ṣẹ́gun. Àdúrà. Ìwé burúkú tó wà nù ẹ̀ máa gbà. Wá gbọ́ o. Tó bá fi lè sọ fún ìyá ẹ kó tó ṣẹlẹ̀ mí. Máa rojú pípọ́n mi. Máa dá yín nù yẹn méjèèjì. Wọ́n sọ yín jáde nínú mi. Dá yín nù bí omi ìṣọwọ́. Èṣù ni ẹ́. Sakadabo, dadadabo. Jẹ́ kí ìrọ̀bà láti rí ìrìn bọ̀ kàlàṣíkà. Kábọ̀ yìí ṣe sakadada síra. Ṣèkíkàbọ̀ sànkìlẹ̀bà. Ṣèkíbà. Èṣù. Láìlá. Mo bá ẹ káàánú púpọ̀. Mo bá ẹ kẹ́dùn. Ọmọ tó wá ṣẹlẹ̀ báyìí, èmi àti ẹ á padà sí gbòòrò òun láti lọ fọ̀rọ̀ ètò àwọn ọlọ́pàá létí àti pé ó yẹ ká yà sí ilé ìwòsàn kí wọ́n ṣàyẹ̀wò àti ìtọ́jú tó péye fún ẹ. Ẹ jọ̀ọ́ sà, ẹ má jẹ́ kí n padà sínú ilé yẹn mọ́. Kódà mi ò fẹ́ fi ojú mi gan ni bàbá yìí mọ́. Ẹ fọ̀rọ̀ ọlọ́pàá sílẹ̀. Èmi ti fìjà fọlọ́run jà. Mo ti fìjà fọlọ́run jà. Mo kàn fẹ́ gbàgbé gbogbo rẹ̀ ni. Mo fẹ́ gbàgbé gbogbo rẹ̀. Àwọn òṣùbìlà. Pẹ̀lẹ́. Hello daddy. Mo ṣẹ̀ṣẹ̀ ń ti àgọ́ ọlọ́pàá wọlé dé nìyí o. Ìgbà tí mo débẹ̀, wọ́n ní kí n kọ àkọsílẹ̀ gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀. Ní tí mo dẹ̀ ti ṣàlàyé tí mo dẹ̀ kọ gbogbo ẹ̀ sílẹ̀. Ó ní mo ní kí n ṣàlàyé àbọ̀ fún un. Jẹ́ kí n mọ̀ bí gbogbo nǹkan ṣe ń lọ lọ́hùn àti ìdíwádìí tuntun yọjú. Ó ti gbọ́? Mo ti gbọ́. Mo ní ìpàdé pẹ̀lú àwọn afi àdúrà jagun ni. Kò burú. Ẹ ṣé. Ẹ yáṣẹ́. Ìwọ Ọlọ́run, bá mi ṣàwárí ọmọ yìí. Bá mi darí ẹ̀ wálé. Má jẹ́ kí n pòfo ọmọ Ọlọ́run, ṣàánú mi.
Ẹ káàárọ̀ sà. Iṣẹ́ ni àjìbí. Ẹ jókòó. Yes sir. Bó o wá ní báyìí, bó o ní ara rẹ ti ṣe? Ara mi ti mókun sá, ó ti bọ̀ sípò dáadáa. Kódà mo sùn dáadáa lálẹ́ àná. Mo sì lérò pé o lálàkàlà mọ́. Rárá sá o, ìyàlẹ́nu gan ló jẹ́ fèmí. Èmi ti wí fún ọ, ṣé ìwọ̀n ti sọ fún ọ ní wípé oògùn tí mo fún ọ ó gbọ́dọ̀ ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ làwọn èròjà oògùn tó wà láwùjọ wa, ṣùgbọ́n àwọn èèyàn wa ìkọ̀ bí ara sí wọn ò jákúnra. Ṣùgbọ́n ìwà mọ̀ pé o lè mú irú oògùn o. Ìwọ tó ṣe wípé ọmọ ìlú ńlá ni ọ́ tó ìsara abúlé bíi ti abáyé. Rárá o, ìyá mi dẹ̀ máa ń fún mi lágbo nígbà tí mo wà ní kékeré o. Mo máa ń máa gbò. Ẹ kó o bá sọ̀rọ̀. Yóò ti ní ìpòrúurú ọkàn láti bí ọ̀sẹ̀ kan. Èmi náà mọ̀. Tó. Aláàjì. Ṣé mo lè béèrè ìbéèrè kan lọ́wọ́ yín? Ó yá, mò ń gbọ́. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin nìkan lè ń dá gbé? Àtijọ́ tí mo ti wà lọ́dọ̀ yín, mi ò rẹ́nikẹ́ni. Mo níyàwó, mo sì lẹ́bí tèmi. Ọjọ́ kan ṣoṣo ni mo pàdánù ìyàwó àtọmọ mi nínú ìjàmbá ọkọ̀. Ọmọ mi ìbá wà gẹ́gẹ́ bí ọjọ́ orí ẹ̀ báyìí, ká ló wà láyé ni. Ọmọ ọdún 5 péré ló wà nígbà tí ìṣẹ̀lẹ̀ aburú yìí wáyé. Ọlọ́run mi o. Aláàjì, mo bá yín kẹ́dùn o. Kò ṣe wípé mo mọ̀ọ́mọ̀ mú ìṣẹ̀lẹ̀ búburú yìí wá sí ìrántí yín. Ṣùgbọ́n ìyàlẹ́nu nípa yín ló jẹ́ kí n béèrè ìbéèrè náà. Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín. Àmín. Àmín. Aláàjì, mo dẹ̀ fẹ́ dúpẹ́. Ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Gbogbo ìtọ́jú tẹ́ ṣe fún mi, aṣọ tẹ́ bá mi rà wálé, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọmọ rẹ pẹ́ dá o. Tó bá jẹ́ mi ni mo bí ọ, ṣé wọn ò ní ṣe jù bẹ́ẹ̀ lọ? Ká ní ọmọ tèmi wà láyé lónìí, ṣé wọn ò ní ṣe jù bá ń lọ? Rọpẹ́ dá. Ẹ ṣé gan ni sá. Mo rí ìwọ náà tiẹ̀ ti jára nù, ojú ẹ̀ ti sọ̀kalẹ̀ dáadáa. Ẹ ṣé sá. Àwọn ará àdúgbò wa gan ó ti máa wò ẹ́. Àwọn èèyàn gan tí wọ́n kí mi tẹ́lẹ̀ wọ́n ó ti fẹ́ máa wá kiri láì torí tiẹ̀. Ọ̀kàrẹ̀. Yes sir. Kí ni ìdààmú ẹ̀wọ̀n arábìnrin? Ṣé nítorí pé ọmọ kan sákùn òun létí buwádé àdẹnukọlẹ̀ kan yẹn? Wo ọmọ tó ń dààmú lórí ìkan ṣọmọdé o. Bàjẹ́ sọ̀rọ̀ ẹ̀gàn bí ó wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́kùnrin ẹ̀ kan tí wọ́n máa ń kóra wọn káàkiri bí wọ́n ṣe pàájì. Ìwọ wà ní òun dààmú. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, mo mọ́rú ọmọ tí mo bí, ọmọ mi ò kí kọ́ ọkùnrin kiri láéláé. Tọmọgàn bá lóun fẹ́ sákùn òun lé wàhálà àti ẹ̀ nìyẹn. Ìmí wà lé àbọ̀tò ẹgbẹ́ ọlọ́mọ mi lé. Matthew lè má jẹ́ ọmọ bíbí inú ẹ̀. Lóòótọ́ ni ọmọ ìyàwó mi tó ṣe láìsí ni. Òun náà ń wá tọ́jú ọ̀dẹ̀ gbọ́dọ̀ fún tọ́ nínú ẹni ṣètò pẹ́ bẹ́ẹ̀. Èmi sọ tèmi nìyẹn o. Máa dààmú orí ẹ̀ lórí ọmọ kan tó ọlọ́mọ tó wà tó dààmú gbogbo wa. Ọlọ́run, tẹni ní tẹni o, ìwọ lọ bá mi wọ́ ọmọ mi rí, ibikíbi tó bá wà bá mi darí ẹ̀ sílẹ̀. Rachael. Sá. Nígbà wo lo ti gbàdúrà kan yìí? Mi ò lè rántí o. Kristẹni ni ọ́. O sì gbọ́dọ̀ sọ gbàgbọ́ rẹ nù nítorí ìpèníjà tó ní. Àsìkò yìí gan ló yẹ kó o súnmọ́ Ọlọ́run jù kó o sì kún fún àdúrà. Wo ṣọ́ọ̀ṣì kan ń bẹ nítòsí ilé baálẹ̀ ńbẹ̀ ló ti lọ mọ́ ìjọsìn.
Alhaji tí n bá ti lọ sódò pẹ̀lú àwọn ọmọbìnrin tó kù wọ́n máa ń bi mí pé báwo ni mo ṣe jẹ́ sí yín tí wọ́n bá tún ti béèrè kí ni kí n sọ fún wọn. Sọ fún wọn wípé ọmọ arákùnrin mi kan láti ìlú ńlá ni ẹ́. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé kì í ṣàwọn ọmọ nǹkan ni wọ́n fẹ́ mọ̀ àwọn òbí wọn ni wọ́n fẹ́ mọ̀ ni wọ́n fẹ́ wádìí fún ìdí kókò wọ́n fẹ́ mọ irú èèyàn tí mo jẹ́ jẹ́jẹ́ mi lèmi sì lọ o ti gbọ́. mo ti gbọ́. Gẹ́gẹ́ bí ìwọ náà ṣe mọ̀ kọjá àyè ara mi ipò tí mo wà ó ti tẹ́ mi lọ́rùn kò fún mi ní hílà ìlò kankan. dà tẹ bá wí hàn. ọ̀ka rẹ̀ Rachael ọmọdérùn. bẹ́ẹ̀ ni sá. ta ló wá sí irun tó dáa tó báyìí. ọ̀rẹ́ mi ni Memunat. ó sì rẹwà o. ẹ ṣé látìgbà tí mo ti dábúlé Memunat ti gbìyànjú fún mi o ó mú mi lọ́rẹ̀ẹ́ tímọ́tímọ́ ni òun ló máa ń mú mi káàkiri a máa jọ lọ sódò ni àjọ máa lọ sóko ni òun ló jẹ́ kí n mọ bí gbogbo abúlé ṣe rí bá ṣe ń ṣe lábúlé òun ló jẹ́ kí n mọ gbogbo ẹ̀. Alhaji ṣe mọ̀ pé màmá Memunat wọ́n rẹwà lóbìnrin gan o tẹ́ bá rí wọn bàbá rẹ̀ dẹ̀ ti kú ó ti ṣe díẹ̀ báyìí. kí wàá ní ìtumọ̀ gbogbo ètò ń sọ yìí mo gbà mí lọ́wọ́ ọmọ yìí ìyá Memunat rẹwà lóbìnrin ni bàbá rẹ̀ ti kú ti ṣe díẹ̀ ìwọ náà ti darapọ̀ mọ́ àwọn gbẹ́kẹ̀yíde abúlé àbí. ẹ wo mo kàn fẹ́ múnú yín dùn ni. ó dáa mo ti gbọ́ o ti múnú mi dùn mo ti gbọ́ mo mọ ibi tó ń lọ. ó dáa ẹ jẹ́ lọ gbómi kaná. àwọn sọ̀bìlà ọmọ yìí ta. kí ló rò ń pa Àdìsá. Àdìsá ó padà bẹ ni pé ọmọkùnrin yẹn ó lárùn ọpọlọ. Àdìsá. ó lè dàbí pé ọmọkùnrin yẹn máa nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ lọmọ baálẹ̀ náà wọ ọjọ́ òní. ó yẹ kó o ti fẹ́ joyè alárinà báyìí. ẹ káàbọ̀ sọ káàbọ̀. ẹ káàárọ̀ o. ta làwọn. mi ò mọ̀ ṣùgbọ́n àlejò ọ̀gbẹ́ni Smith náà máa jẹ́. ọ̀gbẹ́ni Smith. èmi náà mọ̀ o àmọ́ màmí sọ pé òyìnbó aláwọ̀ funfun ni pọ́n ló máa tún iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama wa ṣe. lóòótọ́. nǹkan tí ìyá mi sọ fún mi nìyẹn. ó dáa. Alhaji. Ǹjẹ́ yín mọ ọ̀gbẹ́ni Smith? Rárá o èmi ò mọ ọ̀gbẹ́ni Smith àmọ́ mo ti gbọ́ nípa rẹ̀ dáadáa mo sì ti fi ojú rí àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ti ṣe ní abúlé yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ọ̀gbẹ́ni Smith ó fún àwọn ọ̀dọ́ yìí ní àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́dún tó lọ. àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ ó ran àwọn ọ̀dọ́ yìí lọ́wọ́ láti tẹ̀síwájú ní ẹ̀kọ́ wọn ó rán ọ̀dọ́ mi lọ sókè òkun pàápàá.
sórí ọ̀gbẹ́ni Smith nígbà tó tún àwọn iléèwé tó wà lábúlé ṣe tán baálẹ̀ wá fún un nílẹ̀ láti fi kọ́lé kó wá kọ́lé àwọn ará abúlé ni wọ́n máa sọ pé wọ́n rí o àmọ́ èmi ò fojú gan ni rẹ̀ rí o ṣùgbọ́n ọ̀gbẹ́ni Smith ó ti ṣe iṣẹ́ ribiribi nípa ìtẹ̀síwájú abúlé yìí o. á dẹ̀ wá wù mí kémi náà lọ dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Smith fún iṣẹ́ ribiribi tó ti ṣe fábúlé yìí. Rárá o ọkàn mi ò rọ̀ mọ́ wípé kó wọnú igbó yẹn lọ kí lọ mọ wá ẹnìkankan káàkiri rárá èmi ò mọ ọ̀gbẹ́ni Smith káàtì ẹ̀ ní mo mọ̀ ìyẹn ọ̀tọ̀ ṣùgbọ́n mi ò mọ̀ o gbọ́dọ̀ wá ẹnìkankan lọ sínú igbó yẹn o ṣó o ti gbọ́. mo ti gbọ́ sà. orí ẹkún iná ló ṣe wà ìgbà ló fẹ́ dẹ́kun dúró báyìí gbogbo kó jẹ́ ká ṣe láti ṣe àti lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ilé ìròyìn àti lọ gbogbo ìwé ìròyìn náà láti fi àwòrán ẹ̀ sí kí ló tún kù tá a wá ṣe òye lè sú mi o ọ̀dẹ̀ ṣe bí ẹni tí tó ń ṣe nígbàgbọ́. Hello? Hello, mommy. Hello? Rachael? What the fuck? Kí ló ṣe ẹ́? Mommy, àlàáfíà ni mo wà. Ẹ fọkàn balẹ̀. Rachael, báwo ló ṣe báyìí fún mi? Kí ló dé tó fi fìyà jẹ mí tó báyìí? Kí ló dé tó sá kúrò lé? Òdẹ̀jọ́ ọmọ mi máa bọ̀ lẹ́jọ́. Bó ló wà gangan báyìí? Tó bá tó àkókò, màá jẹ́ kí ẹ mọ̀. Mo kàn fẹ́ kí ẹ mọ̀ pé àlàáfíà ni mo wà ni. Wo Rachael, ó dà dúró. Bá dádì sọ̀rọ̀ ṣùgbọ́n. Rachael. Dádì, ó mà ti drop fóònù mọ́ mi létí. Mo dárò ọmọ mi o. Mo ní mo mọ̀ tó wà báyìí. Kí ni mo mọ̀ tó ń ṣẹlẹ̀ sí? Láti ọjọ́ tí mo ti ń wá tí ó tún jàjà pè mí lé ní orí mi o. Kí ló sọ àwọn lọ́wọ́ ẹ̀ tó wà tó? Ta ló rán ẹ wá bí báyìí? Mi ìfẹ́ gbọ́ fẹ́ẹ́n lẹ́nu ẹ̀. Kí ló wá kí ló wá? Ọ̀gbẹ́ni Smith ni mo wá. Ọ̀gbẹ́ni Smith ló wá. Bẹ́ẹ̀ni. Ló ṣe ń pọ́ gúlọ́gúlọ́ káàkiri ara àgànná bí olè. La etí ẹ kó gbọ́. La etí ẹ kí o gbọ́. Ọ̀gbẹ́ni Smith ò sí bí rárá. Kódà wọn ò sí ní ilẹ̀ rárá. Òkè òkun ló wà. Wo má jẹ́ kí n torí ẹsẹ̀ níbí mi. Ṣùgbọ́n. Mo ti gbọ́ sà. Ìjọ́kíjọ́ tí n bá torí ẹsẹ̀ níbí wọ̀gàn wàá rí ìdàkejì dáadáa. Ṣó ti gbọ́? Mo ti gbọ́ sà ètò. Ìyàpá etí ẹ̀.
Rachael. Ìyá tèmi ọ̀dà jẹ́ àbí amọ́ lókè. Ẹ kú oko. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ kú oko. Rachael, ṣó dá lójú pé wàá lè gbé ìṣà ọ̀gẹ̀dẹ̀ tá a fẹ́ lọ gbé wàá lè gbé sórí? Kí ni ìtumọ̀ yẹn? Tá bá lọ sódò tá bá lọ pọnmi, ṣé mi kọ́ mo máa ń forí mi rù délé? Ṣé mọ̀ pé ìlú ńlá ni wọ́n ti wá? Mi ò rò pé o máa lè ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ni. Ó máa ń pa mí lẹ́rìn mẹ́mu náà tù. Bó o ṣe sọ lánàá nìyẹn pé mi ò lè jó lójúde. Ó ṣáà máa ń mọgbọ́n tó máa fi tì mí, tí wàá máa fi tì mí báyìí, tí màá fi ṣe nǹkan tó fẹ́ kí n ṣe. Yọ́ lọ jàre. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ kú oko o. Ó ṣe jẹ́ pé èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ dúdú ni Aláàjì máa ń jẹ. Wọn ò fẹ́ràn. Ẹ káàbọ̀ ó dàbọ̀. Wọn ò fẹ́ràn èmi làmàlà ẹ̀bà iyán wọn jẹ́ ni. Mo sọ fún wọn, mo ní èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ló dáa jù. Pàápàá jùlọ torí lóríṣiríṣi àǹfààní tó ń ṣe fára. Torí ọjọ́ orí wọn pẹ̀lú. Àti pé èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ kò ní adùn púpọ̀, ó dẹ̀ máa ń tètè kúrò lára. Torí ẹ̀ mo ṣe sọ fún wọn kán máa jẹ. Ìyẹn náà dà. Ta ló wá kọ́ bọ́n ṣe ń ṣe èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ dúdú? Mọ́mì mi náà ni. Ìwọ ọ̀rẹ́ mi mẹ̀mú náà sì náà ló sì bá mi bẹ́ tá a bá ti rà dé. Bíi báwo? Pé mò ń sí ọ lọ ṣé mi ò gbìyànjú ni? Àbí ká pé ọmọ baálẹ̀ tó ń wù ẹ́ lánàá gbà tó ń jó? Èmi. Ó pé òòrì ló bó ṣe ń wọ̀ ní ojúde lánàá gbà tó bẹ̀ sí ní máa tó ń rèdí báyìí. Èmi ń rèdí. Mẹ̀mú náà tu èmi ń rèdí. Ìdí náà dà. Ìdí kọ́ rè. Níbo ló ti rí ìdí? Mo rí ìdí náà tó ń rù. Ìyẹn ọmọge. Báwo ni o? Ṣé dáadáa ni? Àwa dáadáa la wà. Ẹ̀yin kọ́ ni mo rí ní ojúde lánàá. Larry lórúkọ mi. Èmi lórí. Mo sọ náà. Memunat lórúkọ tèmi. Ọ̀rẹ́ mi níbi Rachael lórúkọ ẹ̀. Memunat, inú mi dùn láti pàdé. Inú tèmi náà dùn. Orí ibo ló wá dà báyìí? A lọ sábúlé Lágẹ̀lú ni. Abúlé Lágẹ̀lú. Ṣé ẹni bínú ti bá tẹ̀lé yín? Ní bínú, wọ́n bá wọ̀nyí kẹ́ tẹ̀lé wa kò sí láburú ń bẹ̀. Ká ní ìkápọ̀ ló ń yẹ ni. Kò burú. Ọ̀rẹ́ ò kì í sọ̀rọ̀ yá. Ó máa ń sọ̀rọ̀ ojú tì ní. Kí ló dé tójú wá ń tì wọ́n rẹ̀? Bí mo ṣe ń ṣe tí ènìyàn kó mọ. Ibikíbi tí o bá lọ, ibikíbi tí o bá wà, ibikíbi tó o bá lọ, ibikíbi tó o bá wà, ọkàn àtẹ̀mí mi máa wà pẹ̀lú ẹ ní ìgbà gbogbo. Ìwọ nìfẹ́ ayé mi. Ibikíbi tí o bá lọ, ibikíbi tí o bá wà. Ibikíbi tí o bá lọ, ibikíbi tí o bá wà,
Kunle sà. Káàbọ̀. ìfẹ́ mi ìwọ nìkan ni mo fẹ́ o. ibikíbi tó bá lọ. Ọmọkùnrin wo ni mo rí tó ń bá sọ̀rọ̀ mẹ́? Larry ni sà. Ta ni Larry? Ó mọ̀ gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ pẹ̀lú àwọn ọmọ aráàlú láwọn wọ̀nyí. Tèmi ni mo wí fún wọn o. Mo ti gbọ́ sà. Ọ̀dà náà ọmọ baálẹ̀ béèrè rẹ̀. Mo sì ní o sí lépo rodo. Kì í sáfẹ́ gbọ́tọ̀ mọ́ baálẹ̀ ìsà. Bẹ́ẹ̀ ọmọ baálẹ̀ ni a sì rí pé ó jẹ́ èèyàn gidi. Ìgbà wo ló wá fẹ́ lọ lé báyìí? Mi ò mọ̀ Larry mọ́. Ojú arò mi díẹ̀ o. Ìgbà wo gan ni wọ́n fẹ́ lọ rí àwọn òbí tiẹ̀ náà? Láìpẹ́ yìí. Ó dáa. Kí ló máa ń ṣe gan Rachael? Ó ṣàmọ̀ pé mo nífẹ̀ẹ́. Ó wà tí má dẹ̀ fẹ́ kẹnu bọ̀ ẹlẹ́nu wà á dẹ̀ máa sá. Ẹ̀rù ló ń bà mí. Kí ló ń bẹ̀ lẹ́rù? Ẹ̀rù kàn ń bà mí náà ni. Ẹ̀rù kàn ń bà mí ni. Ó dà sọ fún mi, kí ni nǹkan tó ń bẹ̀ lẹ́rù? Ó fẹ́ sọ fún mi. Ó dà. Ọkọ màmá mi, òun ló fi ipá bá mi lò pọ̀. Nǹkan tí mo ṣe dèrò abúlé ń bì báyìí nìyẹn. Mo sá kúrò nílé ni. Àtìgbà yẹn ni Alhaji ti ń tọ́jú mi. Àárò ìyá mi máa ń sọ mí o, ṣùgbọ́n mi ò lè padà sínú ilé yẹn mọ́ láíláí. Ọkọ màmá ẹ̀? Bẹ́ẹ̀ ni. Ó fi ipá bá ẹ lò? Bẹ́ẹ̀ ni. Kí lorúkọ ẹ̀? Reverend Alátiṣe. Reverend Alátiṣe? Bẹ́ẹ̀ ni. Ẹni Ọlọ́run ló yẹ kó jẹ́? Ẹni Ọlọ́run ni, ẹni Ọlọ́run ló pe rẹ̀. Máa fi ọwọ́ mi, máa fi pa ni. Mo rò nǹkan tó ṣe fún ẹ. Máa dà lọ́rùn báyìí títí ẹ̀mí máa fi bọ́ lára ẹ̀ ni. Mo ti fìjà fọlọ́run jà. Ṣé pé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ nìyẹn? Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o, Larry. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó sọ mí dèrò abúlé nìyẹn o. Pẹ̀lẹ́ mi ò mọ mi ò. Mo máa wà bí fún ẹ ṣùgbọ́n. Ok. Kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Mo ti gbọ́. Gbogbo ìwà ìbìkítà bọ́mọ mi ṣe jáde nínú ilé tó kọ́ bí ara sí ó ti sú èmi pàápàá. Kí ló dé gan-an? Odidi ọmọ là ń sọ pé sọnù yìí. Abiyamọdẹ ni mí. Ó di dandan kárata mi. Àrùn ọmọ mi sọ mí mo fẹ́ rọ ọmọ mi. Ṣé ọmọ tá à ń sọ̀rọ̀ ń pa yìí tá a parọ́ lórí ṣé ó wà láyé bí kò sí láyé? Ayé lọ́mọ mi wà nítorí wípé kí ni ọmọ mi kì yóò kú ikú kíkú kankan bí kò ṣe yíyè. Ayé ló lọ́nu lé ó dẹ̀ máa padà wá sílé láàyè ni. Ó ẹni tó bá wù ẹ́ kó o fẹ́ nu ẹ sùn. Ṣùgbọ́n nǹkan tó bá wù ẹ́ ni kó sọ. Ṣùgbọ́n tẹ́tí ẹ sílẹ̀ kó o gbọ́ mi dáadáa. Láìpẹ́ láì jìnnà wàá tọwọ́ bọ̀ ìwé ìkọ̀sílẹ̀ now. Èmi. Yes. Ìwé ìkọ̀sílẹ̀. Alátiṣe ò ní lè ṣe bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Sórí àwọn tó ń pè ní Chinyere yẹn Chinyere àwọn yẹn dùn ó dùn àjẹ́ kò lè ṣe ti yán àti àwọn ọbẹ̀ tó máa ń sè nílùú wọn yẹn ọbẹ̀ yẹn kò ṣe é sọ wọ́n yẹn ìyàwó mi tuntun yẹn o ìyàwó mi tuntun so kó bára dẹ̀ láti já kíni ṣàkúrò kó fún kíni kó fún ayé tuntun láyé. Bẹ́ẹ̀ ni ó ṣe sọ́hún olófò àgbáyé òṣì ìwọ ìdẹ́ péré ẹni alàgbà náà ni ẹ́ ìyẹn ní pé gbogbo bó ṣe máa ń pariwo lórí àga wàásù tó máa fẹ́ fún gbòó bí ẹni tájábù jẹ àṣẹrọ ló wà níbẹ̀ ìwọ àpótí èṣù ti gbénu ẹ̀ ọ̀rọ̀ ẹ ti wáyé mi báyìí ìyẹn ní pé ṣe lè gbé ọmọ mi lọ ṣoògùn kí ju ẹ lẹ́kùn ó ti mọ̀ pé mi máa kúrò nínú ilé ó wá fẹ́ gbé Chinyere bọ̀ wọlé àṣẹwó lè oníṣekúṣe ó lè ó ṣe ìyàn rẹ̀ àpótí èṣù wà nù ẹ̀ ó kì í ṣàlàgbà gidi gbogbo ayé ni wọ́n pa.
kọ́kọ́ gbé ẹ wá. Larry. Bẹ́ẹ̀ni. Ìwọ ni Koboko. Ha, Taro. Èmi ni Koboko. Ìwọ ni adigunjalè. Ha. Ó jẹ́ ìyàlẹ́nu fún ẹ rí. Ha. Àsìkò tó fún ẹ láti gbọ́ mi. Wambi. Ní ìgbà kan, mo ní àwọn ẹbí tí ń bá gbé. Ẹ̀gbọ́n mi ọkùnrin, bàbá mi àti ìyá mi. Ṣàìdédé ni ẹ̀gbọ́n mi yọ̀. Ó ṣubú ó kú. Ọmọ ọdún 16 ni nígbà náà. Láì sọ fún ẹnì kankan, ìyá mi kẹ́rù ẹ̀, ó kúrò lé bàbá mi, ó sì mú mi tẹ̀lé wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìyá mi máa fi ń wà nílé ìwòsàn torí pé wọ́n ní ìrẹ̀wẹ̀sì àti ọgbẹ́ ọkàn. Mo wo ìyá mi ń kú lọ díẹ̀ lójú mi. Láìpẹ́, mo gba ìgbaniwọlé yunifásítì. Pẹ̀lú àìsàn yìí, ìyá mi máa lọ ṣe iṣẹ́ láti fi rí owó fún mi tí màá lè lò nílé ìwé láti fi ra nǹkan. Nígbà tí wọ́n á ṣe ìdánwò àṣekágbá, pẹ̀lú ìdùnnú, mo sáré lọ ilé láti sọ fún ìyá mi pé ọmọ ẹ̀ náà ti ṣe oríire. Ní bá ìyá mi tó ń fọ káká ikú. Mo sáré jìnnìjìnnì, mo gbé ìyá mi lọ sí ilé ìwòsàn ìjọba. Wọ́n gba ìyá mi sílẹ̀. Wọ́n ní kí n lọ wá owó wá. Mo wá owó. Mo rówó. Ṣùgbọ́n àgbà tí máa padà dé ilé ìwòsàn, wọ́n ní ìyá mi ti jẹ́ Ọlọ́run nípè. Larry, mo bẹ̀ kẹ́dùn ikú ìyá rẹ̀. Ó ṣe gan ni. Mo mọ̀ pé ìyá mi kò bá ṣì wà láyé, ká ní ohun ètò ìtọ́jú gidi ó wà nílẹ̀. Kì í ṣe ilé ìwòsàn àdáni o, ilé ìwòsàn ìjọba ńlá, òun là ń sọ nítorí Ọlọ́run. Ó mọ̀ pé ìjọba ń ṣèpèsè owó fún àwọn ilé ìwòsàn wọ̀nyí, ṣùgbọ́n àwọn aṣíwájú wa wọ́n ń pín owó yìí mọ́ra wọn lọ́wọ́. Rachael, ó lè pè mí ládìgúnjalè o, ṣùgbọ́n ohun tí mò ń gbà yìí, ẹ̀tọ́ àwọn aráàlú ni. Gbogbo ohun tí mò ń jí, mò ń dá padà sínú ìlú ni. Mo ò lò fúnra mi, mo ò sì lò fún ìgbádùn ara mi. Rachael, ṣó mọ ilé ìwòsàn tí wọ́n ń pè ní Morenikeji Memorial? Morenikeji Memorial. Bẹ́ẹ̀ni. Mo mọ ilé ìwòsàn yẹn. Ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń lọ fún ètò ìwòsàn ọ̀fẹ́. Èmi ni mo kọ́ ilé ìwòsàn yẹn fún ìrántí ìyá mi, Àṣàkẹ́ Ògo. Sórí àwọn ọ̀gbẹ́ni tí ò wọ́n ta ẹ̀, àwọn tí orílẹ̀-èdè ti dá lóró nìyẹn. Ọ̀dọ́ ni wọ́n, ọ̀kàwé ni wọ́n,
ṣùgbọ́n kò síṣẹ́ èmi sì ti darapọ̀ mọ́ wọn báyìí. Ọ̀gbẹ́ni Smith wá ńkọ́? Èmi ni Ọ̀gbẹ́ni Smith. Ìwọ tún ni Ọ̀gbẹ́ni Smith? Bẹ́ẹ̀ni. Ṣé baálẹ̀ dẹ̀ mọ̀ sí gbogbo ọ̀rọ̀ yìí? Rárá, baálẹ̀. Ìyàlẹ́nu ni gbogbo eléyìí jẹ́ fún mi láre. Èyí ti pọ̀ jù, èyí ti pọ̀ jù. Á dára kí n tètè kúrò níbí. Ọkọ mi ti fẹ́ rí ẹ gidi gan-an ni. Sórí èmi gan-an mo ti ń wá sí ìbàdàn lójoojúmọ́ ní ìrètí pé màá rí ẹ bí. Mi ò sọ fẹ́yàn kankan. Mo jẹ́rìí ẹ mo lè nífẹ̀ẹ́ gidi gan fún yín. Èmi náà nífẹ̀ẹ́. Aláàjì wa ńkọ́? Aláàjì wà ṣùgbọ́n wọn ò fara mọ́ bí mo ṣe ń pẹ́ wọlé o. Àmọ́ mi sọ fáwọn náà mi sọ nǹkan kan fún wọn. Mo jẹ́rìí ẹ ṣe gidi gan. Ìfẹ́ mi. Láre, èmi ò rò pé ìfipádigunjalè ní ọ̀nà tó tọ́ láti máa gbẹ̀san lára àwọn jẹgúdújẹrá olóṣèlú àti olùdarí orílẹ̀-èdè yìí. Ọ̀nà tèmi rò pò tọ́ ni pé ká dìbò. Tá a bá dìbò, ìbò yìí ló máa yọ àwọn jẹgúdújẹrá olóṣèlú yìí ló máa yọ wọ́n kúrò nípò. Rachael, ìbò. Ṣaláwàdà ni ẹni. Wo èmi ò tẹ̀ fẹ́ mẹ́nu bọ̀ ọ̀rọ̀ ìbò yìí àti pé mo rò pé nǹkan tí mò ń ṣe ò dáa. Ó jẹ́ ń sọ fún ẹ sórí òṣèlú ni o òṣìṣẹ́ ìjọba ni o tí ọwọ́ mi bá bà wọ́n máa fi mú wọn máa fi fọ́n fèrè. Tí ọwọ́ ìjọba bá wá tẹ̀wọ̀ gan kan. Kò ju kán pa mí àbí kán tì mí mọ́lé lọ. Ṣé nǹkan tó fẹ́ nìyẹn ni? Wo jẹ́ ń sọ fún ẹ kí ló tún kù? Kí ló kù? Nígbà tí mo ti pàdánù ẹ̀gbọ́n mi láti ọwọ́ bàbá mi torí ìwà èṣù ọkàn wọn ó fi ẹ̀gbọ́n mi ó fi ṣòwò. Mo pàdánù ìyá mi látàrí àìsí ètò ìwòsàn tó péye. Mo dẹ̀ ti wá ṣe kíni mo ti pinnu pé ọjọ́ tí ojú mi tó bá kan bàbá mi máa fi ọwọ́ mi yìí méjì máa fi pàdánù ni. Èmi wá ń kọ́ kí ló máa ṣẹlẹ̀ sí mi? Ṣé mi ò sí bí ni? Láre mi fẹ́ kó kú. Mi fẹ́ kó kú. Àmọ́ tó bá ti sọ pé bó ṣe fẹ́ ṣe tiẹ̀ nìyẹn, èmi máa yẹra fún ẹ o. Yẹra kó sá lọ sí abẹ́ agbádá aláàjì nílé. Nísìn tí òótọ́ tó wà níwájú ẹ̀ ò ń sá. Òdodo wà níwájú ẹ̀ ò ń ṣojo. Yẹra wá fẹ́ yẹra o. Òun fẹ́ ṣe ń sìn. Ó yá gba gbogbo kíní ọ̀rọ̀ ẹ̀ àtọwọ́. Ó yá gbà lọ́wọ́ ẹ̀. Arábìnrin Dasaolu kọmíṣánná fún ètò iṣẹ́ òde ojúbà fún ẹ fún ọ̀dà tí ẹ dá sí títì tó ti di kó tó kú ọ̀nà ẹlẹ́yẹlé tí ẹ làjà tí omi ti yapa àwọn aráàlú afárá ìgbọ́kànrìn tí ẹ̀kọ́ tó ti dànù tó ti mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ ṣé ẹ wá rí sí pé ó tó fún mi láti júbà fún yín tó dábẹ́ ṣe dúpẹ́ òun máa wá máa bí ẹ ní àwọn ìbéèrè kankan
yín sì máa fún ọ ní kòbókò kankan fún irọ́ kankan tí o bá pa. Ó sà, mi ò lè parọ́ kankan. Èló ló ná ní Dubai? Sọ̀rọ̀. Mílíọ̀nù 5 ni sà. Kí ló lọ rà? Góòlù àti dáyámọ́ǹdì àti ìṣara lọ́ṣọ̀ọ́ ni sà. Nínú owó tí ìjọba fún ẹ láti fi ṣètò ìlú tó mú tó fi ṣe ìgbéyàwó ọmọ rẹ, èló ni? 30 mílíọ̀nù ni sà. Bẹ́ẹ̀ni. Yàtọ̀ sí owó tí o jí nínú owó tó ń fún ẹ yìí, àwọn èèyàn sì ná ẹ ní owó ní ọjọ́ ìgbéyàwó. Èló ni gómìnà gangan fún ẹ? Sọ̀rọ̀. Mílíọ̀nù 25. Mílíọ̀nù 25 ni sà. O ti wá ná tán báyìí. Rárá sà. Níbo nìyẹn wà báyìí? Ó wà bí yàrá mi. Ọ̀rọ̀bìnrin gómìnà ní àbí? Dábì lóhùn. Bẹ́ẹ̀ni sà. Báwo ni ìbá ṣe rí kí àwọn gómìnà wà ń bí ìsìn bó ṣe ń ka yìí? Ẹ ṣètò orí tábù yẹn kẹgbẹ́ sórí ẹ̀ fún Koboko díẹ̀. Nígbọ̀n má sáré o. Ẹ̀tẹ̀. Láre, ṣé ò bínú sí mi mọ́? Mi ò bínú sí ẹ. Láre, ṣé ò bínú sí mi mọ́? Mi ò bínú sí ẹ. Ṣé Rachael, mo nífẹ̀ẹ́ ẹ. Ìfẹ́ tí mo lè ní sí ẹ, ìfẹ́ láíláí ni. Láre, ò dẹ̀ jọ̀ọ́, mo ń bẹ̀ ẹ́ ni. Ò dẹ̀ fi gbogbo ìwà yìí sílẹ̀ kó tó di kó pẹ́ jù. Ó dáa. Mo ń ṣèlérí fún ẹ pé látòní yìí lọ, o ti fi gbogbo irú ìwà yìí sílẹ̀. O ṣé gan-an ni. Ṣùgbọ́n Rachael, máa bẹ̀ ẹ́ fún nǹkan kan. Mo fẹ́ mú ẹ padà lọ sílé. Ilé? Ilé? Rachael. Sá. Ha, ta nìyẹn? Larry ni sá. Ọmọ yẹn náà tó ni. Kí ló dé tóun máa pọ́ gọ́lọ́gọ́lọ́ kiri tí ì lè wọlé? Ṣé kò tí ì dàgbà tó ẹni tó yẹ kó lè wọlé kó kí mi ni? Wo ìwọ tó ń lọ, n ò tún gbọ́dọ̀ rí ẹni bímọ o, ṣé o ti gbọ́? Àfi tó bá ṣe tán láti wọlé kí ká mọ irú èèyàn tó ṣe. Wo ìwọ́n tí ẹ̀ Rachael kó lọ sọ ara ẹ̀ gidigidi. N ò gbọ́dọ̀ tún já pẹ́tẹ́ ọ̀sẹ̀ ọmọ níbí mọ́. O ti gbọ́? Mo ti gbọ́ sá. Àṣàkáṣà wo nìyẹn? Kò ní lè rìn gara, yóò mọ pọ́n gọ́lọ́gọ́lọ́ káàkiri ẹsẹ̀ gírí. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ojo. Sister Rachael. No. Chinyere. Okay. Tikida Salabi. Ata ọmọ méjì. Ó bí bẹ́ẹ̀ ṣe bó ṣe fún wa bí méjì mẹ́ta lọ ní méjì mẹ́ta lọ ní mẹ́ta méjì. Ayọ̀, okay. Àdìpá tí mo ti pẹ́ ìyá Rachael, mo ti pẹ́ ìyá Rachael. Mo ti fẹ́ bá Rachael ní ìbálòpọ̀. Gbogbo ọgbà. Kàmìlára náà ni
òjò ló fa o ìgbà tó kábílẹ̀ rà ní bàbá inú kíchìnì ní inú kíchìnì ní bá fọ́ lọ sórí yàrá mo bá ṣe mo sọ ọkọ mọ mi ọkọ ni ọkọ. Yàrá ọkọ ni yàrá. Inú mi dùn gidi gan sí nísìsiyìí tó yẹ pé Reverend òun náà ti gbàdájọ́ títí ẹ̀ mo lè tẹ̀lé ẹ láti lọ rí aláàjì àbí kí ló rò. Inú tèmi náà dùn aláàjì bàbá dáadáa ni wọ́n bàbá dáadáa ni wọ́n àmọ́ àwọn mi kó jẹ́ pé àwọn ni wọ́n máa fi mí lọ́kọ níjọ́ ìgbéyàwó wa nǹkan tínú mi ò kàn dùn fún òun ni tìyá mi tó sì wà nílé bàbá burúkú yẹn àwọn mi kí n lọ mú ìyá mi kúrò ńbẹ̀. Rachael ǹjẹ́ ṣé wọ́n lè ní ìtẹríba fún mi gẹ́gẹ́ bí ọkùnrin àtọkọ tèmi ò bá ti jẹ́ kí àwọn òṣèlú yìí kí wọ́n mú òfin ìlú yìí bọ́n ṣe ń ṣe. Mi ò rò bẹ́ẹ̀ o mi ò rò bẹ́ẹ̀ Larry mo fẹ́ kó o gbáradì kó o múra gidi torí nǹkan burúkú lè ṣẹlẹ̀ o ṣùgbọ́n mo nírètí wípé nǹkan gidi á tún ṣẹlẹ̀. Bravo 1 take message from control. Come in with your message, sir. Information gathered now that a red jeep is coming towards your direction. The suspect is inside the vehicle. Confirm you copy. Confirm, sir. Tango Yankee, sir. Off your engine. Off it. Bring the key. Kí ni wọ́n lérò pé ó lè ṣẹlẹ̀? Ká sọ tòótọ́ mọ́ mi ò lè sọ. Ó dà ọjọ́ iwájú tiẹ̀ wá ń kọ́. Mọ́mì Larry nìkan ni ọkùnrin tí mo nífẹ̀ẹ́ sí ẹni tí ọkàn mi yàn nìyẹn. Ó dà kò burú. Ìwọ lọ́nà báwo ni inú mi ò bá ṣe dùn tó tí adájọ́ yìí bá lè gba èmi àti Rachael láàyè kí a fẹ́ra wa gẹ́gẹ́ bí ọkọ àti aya. Èmi náà mọ̀ pé mo ti fọwọ́ pa idà òfin lójú ṣùgbọ́n adájọ́ ọ̀hún tá à ń sọ yìí gan ṣé bí ìyá rẹ̀ náà ti jàǹfààní nínú ilé ìwòsàn tí mo kọ́ sílùú. Ó jẹ́ ìdùnnú mi láti darí ètò ìgbéyàwó ẹ̀ lénìí. Ẹ gbà mí. Ṣọ́bálájí rí ni, ṣó fẹ́ ṣe wọ́n léṣe ni, àwọn tó ti ń tọ́jú mi látijọ́ ẹ̀. Orúkọ kò ní ọkọ̀ jíire. Lateef, astagfirullah, dákun foríjì mi, àfi kó foríjì mi, dákun mo bẹ̀ ọ́ foríjì mi. Èmi náà ti gbà wípé mo ti jèrè iṣẹ́ ọwọ́ mi. Ọlọ́run ti fún mi ní ìdájọ́ tó yẹ. Dákun dáríjì mi, mo bẹ̀ ọ́ ní dáríjì mi. Nígbà tí mo ṣètùtù owó, ọ̀rọ̀ àti dúkìá wa pọ̀ jaburata. Mo bá fẹ́ ìyàwó mi, ó sì bí ọmọbìnrin kan fún mi. Ọjọ́ kan ṣoṣo ni mo pàdánù ìyàwó òun àtọmọ kan ṣoṣo tó bí fún mi nínú ìjàmbá ọkọ̀. Àtìgbà náà ni gbogbo nǹkan dojúrú. Gbogbo ẹ̀ dojúrú fún mi. Mo mọ̀nà àbáyọ mọ́.
mo wá pinnu láti yí ìgbésí ayé mi padà pé kí n gba ti Ọlọ́run. Mo wá gbà tọlọ́run, mo wá gbà fún Ọlọ́run. Mo wá gbà fún Ọlọ́run. Mo bá forí lé abúlé Olorunda láti lọ mọ gbé ńbẹ̀. Mo yí ìgbésí ayé mi padà pátápátá. Mo gbà tọlọ́run. Mo sì wá ìwọ Lateef àti ìyá rẹ̀ títí láì mọ̀ pé ní góńgóri mú mi ní Olorunda ńbẹ̀ náà ló wà. Lateef yóò foríjì mi, dákun foríjì mi, ẹ bá mi fà ọ́, foríjì mi, n ó ṣe àtúnṣe, dákun foríjì mi ooo, dákun Lateef foríjì mi, foríjì mi. Ẹ̀yin lè sọ yìí. Ọkùnrin bíi tiẹ̀ ó ṣọ̀wọ́n o tó wo ìyàwó ẹ̀ ṣùṣù báyìí tó rí i pé kí ló ń ṣọjẹ ọjà ẹ̀ ń rù kò yẹ kó rí báyìí. mo gbé gbòòsà fún ẹ. àǹtí mi ẹ má gbósùbà fún mi mọ́ òṣùbà wà nù tẹ́ fi ń ba ayé mi jẹ́ gbogbo ìgbà tí mo bá fẹjọ́ ọmọbìnrin sùn òṣùbà yìí náà lè máa ń gbé fún mi kọkùnrin gidi ni mí débi pé nínú àpò mi mo ti yọwọ́ mo ti fi kún owó ọjà rẹ̀ èyí sì lè ṣe mọ́ nígbà tó ọjà bẹ̀rẹ̀ sí ní rù lónìí máa fún lówó ọjà rù lọ́la máa fún lówó sọ́jà kí ṣàìfì ni tọ́jà rẹ̀ fi ń rù kí ni kan sì ń sọ sí mi lọ́kàn kólókóló kọ́mọ̀ lọ jẹ́ pé bóyá ojú ọlá pé tí ń lọ lè kọ́lé sórí ilẹ̀ mọ̀lẹ́bí tán fún un tó bá jẹ́ pé ń tí ń sẹnu ẹ bá ń sọ fún un pé kò lè wọ́ọ̀kì o obìnrin ò lè kọ́lé kẹ́mi ó kó lọ́nù rẹ o ẹ bá sọ fún kí alágídí ni wá ń lé wa o èmi ò ní gbà o èmi ń sọrú ọkùnrin bẹ́ẹ̀ o ṣé dúdú olówó pé tó jẹ́ pé gbogbo òrìn àjò rẹ ti dàrú lẹ́njẹ́ mẹ́ta ó ti ní àwọn bíi kọ̀kọ́ ogún ṣérú rẹ̀ ní ọkọ̀ létí ó fi wíńdò sí ẹ dákun tí mo wá ṣe bẹ́ẹ̀ tí mo gbé gbùrùgbàjà tí mo kú nù léwu èmi wọ́n gbókù mi gbà wọ́n sì ní tọkùnrin bá kú nù lé obìn ojú wíńdò wọn gbókù rẹ̀ gbà jẹ́ mo wá sí wíńdò ń bẹ́ẹ̀ dákun sókù mi ọ̀jẹ̀rà nù lé sálẹ̀ mi wọ ni ṣé mi sálẹ̀ ni ṣé bọ́kọ ẹ̀ ní ẹ́ ṣé mo sanwó orí rẹ̀ ni wọ́n ní tó bọ́ kọkùnrin ọba ti sanwó orí obìnrin kódà kó bímọ mẹ́wàá fún àlè ni wọ́n jọ yanra wọn gbogbo òwe mímọ́ pátá ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin kọ́ńtà kò kọjá ńlá kòjọ kí n lè sanwó orí rẹ̀ kọ́ bá jẹun kú báyìí o torí wọ́n ní tọkùnrin bá fi obìnrin ilé tí ọba sanwó orí rẹ̀ tó bá ṣe báyìí tó bá kú dànù pé nùnà ní lọ ẹ dákun ẹ ṣàánú mi mo ń jóná láyé lọ́wọ́ báyìí ẹ má jẹ́ ní lọ jóná lọ́rùn ẹ dákun. mátà mi ò lọ́gbọ́n jù. lẹ́yìn la kí o wọ́n yà jọ kí o ní bá mi yá kí wọ́n kí ló tó lájú pẹ̀lú mi tẹ́lẹ̀ why did you argue with me are you stupid are you crazy ṣé ń jà wẹ̀rẹ̀ ni kí ló tó lájú pẹ̀lú mi tí o bá sọ pé kò ṣe kò you do it torí kóbìnrin má bàa jẹba lórí mi ni mo yẹ ṣiṣẹ́ I work I hustle ó jà wẹ̀rẹ̀ ni. You don't argue with me, I am your husband. Babe, mi mo kó máa tètè jáde mo ti bẹ̀ sí pepper soup. Pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń lọ táwọn èèyàn ń kú lọ́tún lósì from poison. Is that what you think of me? I don't even know you anymore. That is where the problem is. Breakfast, I'll pass. Ma'am. Àwọn ọlọ́pàá pè mí. So, I'll be going in today again for interrogation. Okay. Mo ti pe barrister Bámiṣé pé kí wọ́n escort mi lọ. Good. Baby, I'm so worried. Of course. You should be worried. You should be very worried, ma'am.
Ibikíbi tí o bá lọ, ibikíbi tí o bá wà, ibikíbi tó bá lọ, ibikíbi tó bá wà, ọkàn àtẹ̀mí mi máa wà pẹ̀lú ẹ ní ìgbà gbogbo. Ìwọ nìfẹ́ ayé mi. Ibikíbi tí o bá lọ, ibikíbi tí o bá wà, ibikíbi tí o bá lọ, ibikíbi tí o bá wà, ọkàn àtẹ̀mí mi máa wà pẹ̀lú ẹ ní ìgbà gbogbo. Ìwọ nìfẹ́ ayé mi. Ibikíbi tó bá lọ, ibikíbi tó bá wà, ibikíbi tó bá lọ, ibikíbi tó bá wà, ọkàn àtẹ̀mí mi máa wà pẹ̀lú ẹ nígbà gbogbo. Ìwọ nìfẹ́ ayé mi. Olólùfẹ́ mi, ẹni tọkàn mi yàn. Olólùfẹ́ mi, ẹni tọkàn mi yàn. Látòkè wá o, nífẹ̀ẹ́ wa ti sopọ̀ o. Ìfẹ́ mi, ìwọ nìkan ni mo fẹ́ o. Ibikíbi tó bá lọ, ibikíbi tó bá wà, ibikíbi tó bá lọ, ibikíbi tó bá wà, ọkàn àtẹ̀mí mi máa wà pẹ̀lú rẹ nígbà gbogbo. Ìwọ nìfẹ́ ayé. Ìwọ nìfẹ́ ayé mi. Ìwọ nìfẹ́ ayé mi. Ọkàn àtẹ̀mí mi máa wà pẹ̀lú ẹ nígbà gbogbo. Ìwọ nìfẹ́ ayé mi. Ìwọ nìfẹ́ ayé mi. Ìwọ nìfẹ́ ayé mi.